Àjí ṣe bí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan. Agbára lọ́wọ́ ọ̀ranyàn tó tẹ Ọ̀yọ́ lójú. Ìlú Ọ̀yọ́ mo fẹ́ òde nù, owó sí ọ tọkàntara, àti ṣe bí Ọ̀yọ́ là á rí. Ọ̀yọ́ ò gbọ́dọ̀ ṣe bí olùkọ́, àfọwọ́ mi pẹ̀lú ìmọ̀, ọgbọ́n orí mi pẹ̀lú èrò, gbogbo ìjọta mi gíga. Ìlú Ọ̀yọ́ ìlú ọlọ́lá, ìlú Ọ̀yọ́ ìlú ọlọ́ba, ìlú ọlọ́gbọ́, ìlú ọmọràn, ìlú tọ́lọ́run ṣe ní pàtàkì, ìlú tọ́lọ́run yọ́nú sí. Ọmọdé Ọ̀yọ́ ẹ múra gírí, àgbà Ọ̀yọ́ ẹ múra kólẹ̀, ilẹ̀ wa ó lẹ́tù lójú, ilé lóko Ọ̀yọ́ kò ṣọ̀lẹ. Lákàlà wọ́n lè ti jẹ́. Inú Àjí ọba ṣe bí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí ìlú Ọ̀yọ́ ọba yìí ó sì nìtò, ẹ̀sìn iwájú tó gbọ́dọ̀ rẹ̀, Ọ̀yọ́ sowọ́pọ̀ ká lè lọ síwájú. Táwa ọ̀nà táwa àwọn Gẹ̀ẹ́sì àwọn náà nígbà tó rí ìròyìn tí báwa ṣe lọ́yọ̀ọ́. Rásà. Ẹ̀gbọ́n Iwájú ni inú Ọ̀yọ́ kò ní rẹ̀, níwájú la ó máa lọ. Iwájú ni iwájú ni ilẹ̀ Ọ̀yọ́ kò ní rẹ̀. Àjí ṣe bí Ọ̀yọ́ là á rí. ẹ kú dédé àkò yìí, gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ ohùn mi, ẹ káàbọ̀ sí ìkànnì Ajíṣebí Ọ̀yọ́. Adéyínká Ọlásùnkànmí ń lókọ mi, Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa, àjókọ bí ẹ ní kìlọ̀ wá yín náà ni. Ajá ìlú Ọ̀yọ́ tí èdèdè gbó nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹran kò máa bá mi èèyàn. Ọ̀rọ̀ jẹ́nu ohun yín náà ni tí mo tún sọ tán, àti gbogbo ẹnu mi ṣe wúyẹ́wúyẹ́. Ẹ mọ̀ tún wò pé kí ni ojú mi tó lẹ́ni nígboro Ọ̀yọ́ tí mo ní wá mú ojú tiyín náà tó. Lẹ́ni ní àwọn àgbààgbà ìlú, àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn, iná ṣe ìpàdé kan tó ní ṣe pẹ̀lú gbogbo ilẹ̀ Yorùbá o, ilẹ̀ Yorùbá pátápátá. Àti bá ń sọ pé àgbà ò ní tán lórílẹ̀, àgbà ò ní tán lórílẹ̀, kọ́lọ̀ má jẹ́ káwọn àgbà ó tán lórílẹ̀ ni o, àti pé kí àwọn àgbà tó sì kù kọ́lọ̀ má dà wọ́n ní ìdàkudà láṣẹ Èdùmàrè. Lẹ́ni a wà ní ilé lọ́dọ̀ bàbá wa Prof Wándé Abímbọ́lá, àwùṣe àwọ àgbáyé one fún gbogbo ilẹ̀ Kóòtù Òjíbí káàfàtà káàkiri gbogbo àgbáńlá ayé, tí bàbá wa Archbishop Prince Ayọ̀ Ládìgbòlù tí wọ́n kó wa sòdí lọ́wọ́ ṣe ìpàdé nílé bàbá. Ìpàdé ọ̀hún náà kí ló dá lé lórí? Òun náà ní bí àṣà àti ìṣe wa ò ní parun, tí àwọn ìtàn tó ní ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá lápapọ̀ àti pàápàá jùlọ ìlú Ọ̀yọ́ tí ò fi ní di ìmẹ́rí. Torí àwọn èèyàn wa tá a bá mójútó ìtàn wa ká tètè gbà lọ́dọ̀ àwọn àgbàlagbà tí wọ́n wà láyé ní ìsìn, tọ́lọ́run jẹ́ kí wọ́n tún dàgbà pẹ́pẹ́pẹ́pẹ́ o, kí wọ́n pẹ́pẹ́pẹ́, kí wọ́n dàgbà kan, kí wọ́n dàgbà bí àwọn àgbà kan tí èyí tí ń fi ọmọ owú sóńdè tó jẹjẹjẹjẹ tó wá jẹ bí abẹ́rẹ́. Ní mò ń bá bọ̀ náà ni wípé tí a bá máa sọ ìtàn wa, táwa gangan tá a nìtọ́ sọ̀tàn wa, táwọn kan ẹlẹ́nu òdì àbáwọn kan bá wá ń bá wa sọ ìtàn wa, ìsọkúsọ wọn mọ̀ sọ, bẹ́ẹ̀ bá wo àwọn oríṣiríṣi àárí orí ìtàgé táwọn ẹlòmíín ń kọ̀tàn ní ìsìn tí wọ́n mọ̀ sọ àwọn ìtàn tó ní ṣe pẹ̀lú Ọ̀yọ́. Torí ilẹ̀ Yorùbá ní tá a bá ń sọ ilẹ̀ Yorùbá, ìlú Ọ̀yọ́ ó jẹ́ ọ̀kan pàtàkì, ọ̀kan gbòógì nílẹ̀ Yorùbá. Àwọn ìtàn táwọn ẹlòmíín mọ̀ wá ń sọ nípa Ọ̀yọ́ kí wọ́n bùkù bí ọ̀rọ̀ òkèèrè ni, yóò bá wá lé kan yóò wá máa dín kan, yóò bá dín kan yóò mọ̀ wá lé kan. Tàbí wá wò pé ká lọ bá àwọn bàbá àgbàlagbà, àwọn àgbààgbà yìí ni wọ́n fi wá ṣe irú àpéjọ yìí, bí a sì sọ àwọn ìtàn wa tí òfin ní mọ́ ní kọ́lọ́fín, tí ó jẹ́ àwọn ìtàn tó jẹ́ èyí tó ṣe gbòógì gangan. Ìlàwà bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí rẹ̀ lénìí. Àwọn àgbààgbà oríṣiríṣi wà ń bẹ̀, bá a ṣe ń rí Ládìlú of Ọ̀yọ́ land, Chief Bísí Làká,
láńrí bàbá wa Archbishop Prince Ayọ̀ Ládìgbòlù a tún rí aṣojú àwọn ìjọba ìbílẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin àwọn tán ti làmìlaka tán ti ṣiṣẹ́ fẹ̀yìntì níjọba ìpínlẹ̀ ìjọba àpapọ̀ ìjọba ìbílẹ̀ gbogbo wa la pọ̀ ńbẹ̀ ńlé ní àti bàbá mi Reverend Dr. Kọ́ládé Ọládélé gbogbo àwọn àgbààgbà kálẹ̀ àwọn àgbààgbà nínú Ọ̀yọ́ Metro náà lájọ wà ńbẹ̀ lẹ́ni ibẹ̀ dùn lẹ́ni gbọgbọ kan sí ṣùgbọ́n ìní fún yín púpọ̀ yín kàn fún yín mílíọ̀nù jámẹ́yìn ìfẹ́ mọ́ bẹ́ẹ̀ torí iṣẹ́ sì ń lọ lọ́wọ́ lórí àwọn iṣẹ́ ìwádìí yìí ní ìfẹ́ bẹ́ gbogbo ẹ̀ fún yín ṣùgbọ́n wọ́n ní olè jàgbà kọ́ mọ́ ṣe lójú fìrí mo fẹ́ ṣe é ní ojú fìrí fún yín báyìí ni kí n fi ṣe lójú fìrí fún yín torí ìgbà tí ọ̀rọ̀ yóò bá di òun gangan gbogbo yín náà lẹ́wà ń bẹ̀ tí a ṣe ní ayẹyẹ tí gbogbo àgbáyé ó mọ̀ ni ó jẹ́ bí ó ṣe jẹ́ ní apá abẹ́hùn. Ìtàn wo wá ní ìtàn àkọ́kọ́ tá àkọ́kọ́ ṣiṣẹ́ lé lórí òun náà ni ogun pẹpẹ tó jà wá nílẹ̀ Yorùbá tó jà nílẹ̀ Yorùbá ogun pẹpẹ kí ló fa ogun pẹpẹ báwo logun pẹpẹ ṣe wáyé àwọn òun náà ni wọ́n ja ogun pẹpẹ nígbà tí ogun pẹpẹ wá yọrí oríṣiríṣi nǹkan àwọn àgbọ̀ ní tán lórílẹ̀ o léèní lẹ́ẹ̀tún máa gbọ́ ìtàn bí wọ́n ti máa ń sọ pé ládé Aláàfin Ọ̀ládé kí adé aládìkún ńlá gbà fáláàfin àsónídìí tí ó fi rí bẹ́ẹ̀ ẹ mọ̀ gbọ́ wìnrìnwìnrìn lẹ́ni mo ń bọ̀ náà Adéyínká Pẹ́ńbọ bí àwọn erin hùn tí ì dé. àti ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹ̀ pọ̀. mo sì kí gbogbo àwọn èèyàn wa náà gbìyànjú láti gbé ní aago mẹ́wàá kọjá díẹ̀ ẹ ṣe ẹ̀kú ọ̀rọ̀ ìlú ẹ̀kú fífi sọ́kàn bí àṣírò lọ ìlú yìí ọ̀dà ire bẹ̀ náà sì fi kárí gbogbo wa àti àwa àti ọmọ wa àtàwọn àrọ́mọdọ́mọ wa wọ́n jàdùn ilẹ̀ bí wọ́n bí wa sí ìlú. Bàbá ẹ̀yin lẹ́sùn lè fún wa ìdájọ́ ìbẹ̀rẹ̀ ìpàdé ìsàn. Dúpẹ́ o. Mo dúpẹ́ pọ̀ jùlọ lọ́wọ́ bàbá wa Archbishop pé àwọn ní wọ́n ṣe okùnfà ìpàdé yìí wọ́n á ní kí ó ní ọ̀sán ní ọ̀sán pẹ́ ẹ̀rú bẹ́ẹ̀. ó ní ọ̀sán ní ọ̀sán pẹ́. òru ní òru pẹ́. òru ní òru pẹ́. òkùnkùn pẹ́. òkùnkùn pẹ́. ọ̀pá bàtà mọ́mọ́ lẹ́sẹ̀ pẹ́ pẹ́ẹ́pẹ́. ọ̀pá bàtà mọ́mọ́ lẹ́sẹ̀ pẹ́ẹ́pẹ́. àdúrà fún baálẹ́jọ́. àdúrà fún baálẹ́jọ́. tí ń ti kọ̀lé ọ̀run bọ̀ wáyé. tí ń ti kọ̀lé ọ̀run bọ̀ wáyé. baálẹ́jọ́. baálẹ́jọ́. ṣe bí ọ̀run ẹni là bá sọ. ṣe bí ọ̀run ẹni là bá sọ. yóò gbé ọ́ o. yóò gbé ọ́ o. bàbá ẹni ìgbé ní tì. bàbá ẹni ìgbé ní tì. yóò gbé ọ́ o. yóò gbé ọ́ o. iye ẹni ìgbé ní tì. iye ẹni ìgbé ní tì. yóò gbé ọ́ o. yóò gbé ọ́ o. orí ẹni ìgbé ní tì. orí ẹni ìgbé ní tì. yóò gbé ọ́ o. yóò gbé ọ́ o. ike ẹni ìgbé ní tì. ike ẹni ìgbé ní tì. ilẹ̀ Ọ̀yọ́ ló gbé wá. àwọn bàbá tó ṣẹ̀ wálẹ̀ wọ́n gbé wá. àwọn ìyá tó ṣẹ̀ wálẹ̀ wọ́n gbé wá. orí wa yóò gbé wá. ike ẹni yóò gbé wá. tá à ń pè ní ike ni téèyàn ń bọ téèyàn gbẹ́kẹ̀lé tó jẹ́ téèyàn gbàgbọ́ bá a ṣe bíbélì ni bá a ṣe kùrẹ́à ni ike téèyàn gbàgbọ́ tó ń bọ òun ní ike olúwa rẹ̀ òpó tí a bá ń ṣe tá à ń bọ tá a gbẹ́kẹ̀lé yóò gbé wá o ilẹ̀ Ọ̀yọ́ yìí yóò gbé wá agbára lọ́wọ́ aganjú agbára lọ́wọ́ òòṣà ọjà agbára lọ́wọ́ Ṣàngó olú òrójò bá ń bí ọmọ àrígbọ́ta ṣẹ́gun yóò gbé wá o
agbára lọ́wọ́ ọ̀ràn yàn tó tẹ òjòdó tó dá ọba alẹ̀ ń dọ́run tí ó gbè wá. ilẹ̀ Ọ̀yọ́ gbè wá tẹ ilẹ̀ pẹ́pẹ́pẹ́. ojú ò ní rí lédè wá. apá ò ní rí lédè wá. ẹsẹ̀ ò ní rí lédè wá. gbogbo ara ò ní rí lédè wá. ọmọ ò ní rí lédè wá. ọmọ wa ó yè. ìṣe wọn ó sojú wa. wọ́n daṣọ lábò wá. òkè púpọ̀ o ẹsẹ̀ púpọ̀ o tó àbàlẹ́. Adéyínká Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa láti ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ rédíò. orúkọ tèmi Akínyẹ̀lú bàbá wa ẹ pẹ́ fún wa Alhaji Taofik Afọlábí láti òkè àfún òṣìṣẹ́ ní Spain. orúkọ mi ní Adélékè Adéyẹmí fún ìdí àgbẹ̀. mo kí gbogbo àwọn bàbá wa tí wọ́n wà níbí lónìí. Ẹ má bínú pé mi ò gbà wá lásìkò díẹ̀ láti sọ bí mo ṣe jẹ́. Ìgbà tí mo wà l'Ábùjá yẹn èmi ni alága ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ ní Àbújá fún ọdún 8. James Olúṣẹ́gun Ọ̀kẹ́ ni orúkọ mi, ọmọlé Ládèdè ní Òjò Ògbòdù. ọmọ sì ló ti jẹ́gun mọ́ ò. orúkọ mi ni ọmọọba Suleiman Akande Afọlábí, mo fẹ̀yìntì ní Federal Ministry of Information Abuja. orúkọ mi ni ọmọọba Akínyadé Ládìgbòlù. orúkọ mi ni ọmọọba Mashood Ládìgbòlù. orúkọ tèmi ní Abdulaziz Absalam Olúkìtìbí Adéyẹmí. ilé tuntun lókè ààfin nílé tèmi, but mo ń gbé ní àpèkùn tuntun ní Ọ̀yọ́ níbí, but tèmi náà sọ báyìí kan o. mo láti dúpẹ́ lọ́wọ́ bàbá, àjọ wà nífẹ̀ẹ́ ni. lọ́mọ Ọ̀yọ́ wo ló máa ní ṣòro tá a gbé déwájú? èmi ni secretary organization, ìyìn rọ́mọ Ọ̀yọ́ tó ní ṣòro tá a gbé síwájú wọn tí ò borí ṣòro wọn láti dúpẹ́ púpọ̀ pé kò tún sáàyè mọ́. àwọn bàbá ló sọ mí lórúkọ Bámidélé Adédèjì láti ilé Agbókòkò nílùú Ọ̀yọ́. wọ́n sì ní máa gbé Arárọ̀mí, mo sì rìtáyà ní federal àti ṣiṣẹ́ state àti rìtáyà ní federal as director of the National Directorate of Employment. rẹ̀ dúpẹ́ torí mo láti tàbá ní ká máa sọ gbogbo ìtàn yìí, ìdọ̀bálẹ̀ tèmi ọ̀dọ̀ lọ́fẹ̀ẹ́ pé gba torí bá a ṣe rìn kò sígbà tí bàbá wa ń lé fi mí sílẹ̀ nígbà kankan. mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àmọ́ rí mi bá ọ ṣe mo dúpẹ́. ẹ̀jẹ̀ ní àdúgbò yìí ẹ̀yin ẹjọ́kù ẹ má sọ ọgbọ́n kan, ẹ má ṣẹ̀ṣẹ̀ máa júwe ara yín. Ayọ̀ Ládìgbòlù ní ọmọ mi, ìbánimọ̀sán náà nù. lóko rẹ̀ orúkọ tèmi ni Lukman Oyèbísí Ìlàkà láti ilé òkú. mo bá dùn mí Ìlàkà ẹ̀rẹ̀ mọ́ òpè ní èrò ìgbàlẹ̀, alápẹ̀lẹ̀ ní jẹun rẹ̀. inú mi dùn púpọ̀ pé wọ́n rẹ̀ orúkọ tèmi ni Àkàndá Sheikh Adékúnlé láti ilé olóbùrọ̀ lálùbọ́sà Ọ̀yọ́, akọ̀wé Ọ̀yọ́ metropolitan. orúkọ tèmi ni ọmọọba Adémọ́lá Adégbìtẹ́ Azan, mo jẹ́ bíi bàbá Ayọ̀ Ládìgbòlù yálàjì kiri ní wa. Ọládélé Olúṣọlá ọmọ bàbá Àyànkọ́ládé oúnjẹ láti ilé Awọ̀fà Aṣògo. mo ṣe Olúwaṣọlá ọmọ Táíwò ilé Ayọ̀ lológbò lẹ́yìn ẹranko lápára. orúkọ tèmi ni Wálé Ògúnṣọlá
mo jẹ́ aṣojú fún àwọn alága ìbílẹ̀ Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin. Ìgbósọ́lá àgbo kan. káàárọ̀ sà, orúkọ mi ni Alhaji Délé Àjàní Ajíkòbí. Ajíkòbí Délé Àjàní Ajíkòbí láti Ìjàpọ̀. nínú oṣù keje ọdún níjọ́ 15 oṣù keje ọdún ni ọwá ìgbàjọ ni wọ́n wá sọ́yọ̀ ní wọ́n wá sọ́yọ̀ ní oṣù kẹfà àwọn ẹ̀jẹ̀ ti fẹ́ wá tẹ́lẹ̀ ṣùgbọ́n iṣẹ́ ìdíwọ́ wà fílù ṣùgbọ́n mo bí wọ́n mo ní wọ́n bá mi bí kábíyèsí ọwá pé kí ló dé tí ó fi jẹ́ pé wọ́n fẹ́ wá kí mi kí ni mo ṣe kí mo rà nígbà wọn wọ́n wá dá èsì padà pé àwọn ẹ̀sẹ̀ di orí ìtẹ́ ni pé gẹ́gẹ́ bí ọba tó ẹ̀sẹ̀ jẹ ní ìbàjọ́ wọ́n ń ṣèwádìí àwọn èèyàn kọ̀ọ̀kan táwọn lè lọ kí káwọn ṣe béèrè lẹ́nu wọn káwọn bóyá lè rí ọ táwọn ọgbọ́n kọ́ ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ó kọ́ mi sí wà nú wọn àwọn fi ń bọ̀ wọ́yọ̀. ní ìsìn tí ò sí ọba lórí ìtẹ́ àwọn tí ọba yé nǹkan mí wọn ó pè é nígbà sáfúrí tó lúwa rẹ̀ ń ta àlejò orílẹ̀ ọba ní ṣùgbọ́n ń gbẹ̀ lẹ́ńbọ̀ ẹ má bọ̀ èmi náà ó pe àwọn àgbààgbà ni wọ́n wá pàdé yín wọ́n sá wà wọ́n sì kérò lẹ́yìn tọ́pọ̀ bàbá ńgbà tí wọ́n wá ń bọ̀ wọ́n mú baálẹ̀ kíríjì wọ́n mú láyé lọ́wọ́ nínú àwọn tó tẹ̀lé wọn wá nínú ọgbà alẹ́ wa ní foríkorí mẹ́rin náà láti gbàdúgbò kẹ wá rí mímú baálẹ̀ kíríjì lọ́wọ́ òun ló wù nǹkan lẹ̀ níkùn tèmi onígbà tí sọ pé baálẹ̀ kíríjì ń bá wọn bọ̀ pọ̀ wá ń rò pé ẹ̀gbọ́ níwájú ìta mi kíní tí wọ́n fi mábù tí wọ́n kọ ìtàn bí wọ́n ṣe fọwọ́ síwé àlàáfíà tí ogun fi tán lẹ̀ Yorùbá ó wà níwájú ìta mi tí gbogbo àlejò bá fẹ́ wọlé bí wọ́n rí ìka ìwé àdéhùn àlàáfíà fúnra ẹ̀ náà ó wà níwájú ìta mi tí lẹ́nu mábù tí gbogbo èèyàn rí ìka gbogbo ayé ń gbọ́ kíríjì Ogun Pẹpẹ tọ́jà lọ́yọ̀ọ́ ẹnìkan kan ò mọ̀ sọ nǹkan kan nípa rẹ̀ mọ́ ẹnìkan kan ò mọ̀ wí nǹkan kan pa ẹ̀ mọ́ àti ẹ̀rí nǹkan kà nípa rẹ̀ mọ́ ọ̀dà nígbà ọba ìgbàjọ wa dé tí wọ́n kí wa káàbọ̀ ọwọ́ asọmọ́rọ̀ fáwọn Ọ̀yọ́ tó péjọ ọjọ́ náà pé ẹ gbọ́ ara ìtàn ìran Yorùbá ní Ogun kíríjì dọ̀nídọ̀la là ń sọ baálẹ̀ kíríjì ló dúró wájú yìí àwọn wo ni wọ́n mọ̀ nípa Ogun Pẹpẹ níbo láti ẹ̀ tí ń dá a sọ ìjà àti ẹ̀ rántí ọkàn mi wá lọ sára yín bàbá pé àgbà kan tó kù tí mo mọ̀ tí irú nǹkan báyìí lè kálá tó sì lè kó wa sòdí ṣiṣẹ́ lórí tá a bá ṣe nípa rẹ̀ tí a fi rán ara wa létí tá a fi rán gbogbo ayé létí tá a fi rán àwọn Gẹ̀ẹ́sì tí aṣojú wọn wá kógun jà wá nígbà náà létí kódà bó bá tiẹ̀ ní ẹ̀tọ́ tó yẹ ká béèrè lábẹ́ òfin ààbò ọmọnìyàn lápapọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n wọnú àwọn délé àrẹ̀mọ wọ́n kẹ́rù wọ́n wọnú ààfin lọ wọ́n kẹ́rù láti ìgbà náà lọ́rọ̀ yìí ti wá wọn méjì wà nígbà Ọlọ́run wá sí ọmọ wa kan tó wojú ìyẹn bẹ ní South Africa ó rí ìròyìn wíwá ọba yẹn àti àwọn ọ̀rọ̀ tí mo sọ lọ́wọ́ àpọ̀ òfin títí mo sọ ó ti ń pàwọn náà láyà ti pẹ́ kódà òun tiẹ̀ ti ń ṣèwádìí pẹ́ òun tiẹ̀ ti kọ̀wé sí àwọn Gẹ̀ẹ́sì
nínú sí ọ̀wọ́n ní lọ́dọ̀ pé gbogbo tí wọ́n bá ní lọ́jà kọ́ọ́lẹ̀ lórí Ogun Pẹpẹ tọ́jà òde Ọ̀yọ́ kí wọ́n dákun wọn fún wa mo ní ìwọ́n náà bá ṣe tiẹ̀ lọ nígbà bá sọ̀rọ̀ débi ṣiṣẹ́ kàn gbogbo ìwádìí tó bá ṣe ó kò jáde ni mo fi wá kọ ìwé sí bàbá òrìṣẹ́ pé ọ̀rọ̀ báyìí gbé mi nù o ṣùgbọ́n n ò lè ó ti tóbi ju tí orí ìlú èmi lè gbà lọ pé àwọn ni à ń lo tó ẹrù yẹn gbé wọ́n sì sọ fún mi pé lágbára Ọlọ́run níparí ọdún àwọn ń bọ̀ nílé ká ṣe sùúrù ọ̀nà la ṣe tí gbà wá rí pé bàbá dé ọ̀nà wọn sì pọ̀ tàbí wá ní gbogbo ẹ̀yin tí ojú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lè kálá tó yẹ mọ́ ládìlú ó dẹ̀ dùn mọ́ mi bàbá ò ṣe púpọ̀ yọ yẹ ọ kalẹ̀ pé o tiẹ̀ rí ìpè yẹn o sì dìde ó jọ mí lójú ẹ wo Ṣẹ́gun tó dìde sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bàbá iṣẹ́ tó ọmọkùnrin yẹn ṣe fún Ọ̀yọ́ nígbà tó wà lọ́gbà kò sí mọ́ Ọlọ́run ẹlẹ́sàn ní ọba wa san lẹ́sàn wo làbí tó tún gba àyè fún ní ìsìn náà ìyẹn náà kó bẹ̀rẹ̀ bíi tiẹ̀ mo rò pé torí pé ẹ ṣe wájú tẹ̀lé ni mo rọ wọn ṣùgbọ́n ká gbé ìwé ti sẹ́gbẹ̀ẹ́ kan tó bàbá ètò ìmọ̀ wá ní yóò kó àwọn ìgbà àwọn tá a bá ríra ká wá bá yín lórí ọ̀rọ̀ yìí ká kàn àjọ ronú kí la lè ṣe ká lè bẹ̀rẹ̀ torí pé ní ọjọ́ 12 oṣù 11 ọdún tí ń bọ̀ ni ó pé 130 years tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ bí nǹkan kan bá wà ń bẹ tá a lè fi sàmì ẹ̀ bí nǹkan kan bá ń bẹ tá a lè fi kéde ẹ̀ fáráyé bí nǹkan kan bá ń bẹ táwa náà òfin rárá wa létí rẹ̀ bí àwọn tá a tiẹ̀ lè ṣe é lẹ̀ tí gbogbo ayé ọmọ ní wọ́n rántí nǹkan tó ṣẹlẹ̀ ńgbà wọn ni ẹ lọ bí báyẹn lọ wò ìyẹn ni mo ní kí àwa bá yẹn fún wa. Àjíṣe bí Ọ̀yọ́ láàárín. Bí ètò náà bó ṣe lọ lénìí ni mo sáré mú wá fún yín ráńpẹ́ ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀ ẹ̀yin èèyàn mi ṣùgbọ́n ìbẹ́ bẹ́ púpọ̀ nù rẹ̀ torí ẹni wọ́n ń gbéyàwó bọ̀ wá bá èé garùn ún wòran ṣùgbọ́n ẹ sáà ti mọ tí ìpàdé àkójọ tòní tó dá lé lórí ní ọdún tí ń bọ̀ nínú oṣù 11 èyí náà ni yóò pé Àádóje ọdún 130 years tí Ogun Pẹpẹ tí ó ti wáyé náà ni àwọn àlàkalẹ̀ ètò àwọn wọn ti wá gbé àwọn ìgbìmọ̀ tí wọ́n ṣiṣẹ́ papọ̀ ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé eléyàn 15 tí wọ́n ṣiṣẹ́ lórí àwọn nǹkan oríṣiríṣi tí ètò náà tí ó kó sí inú lálọ́ ọmọ lò àkótópó wo àwọn ìtàn kan ń bẹ tẹ́ẹ̀ tí ìgbọ́rí tẹ́ẹ̀ tí ìrírí tẹ́ẹ̀ tí wọ́n àti ẹ̀ kí ń dá sọ pẹ́ẹ́pẹ́ pínrín òun náà ni ìtàn Pẹpẹ ìtàn Ogun Pẹpẹ iná ló jẹ́ ní ọdún tí ń bọ̀ náà ni ètò yìí ó wà wáyé àwọn ìgbìmọ̀ tí ó ṣiṣẹ́ lórí bí ètò náà ṣe wáyé ní sísẹ̀ntẹ̀lé tó jẹ́ ipá àgbọnmẹ̀rẹ̀gún àwọn náà ni wọ́n ti ṣe àkójọ wọn ní èní Adéyínká Pẹ̀mbọ bí awo erin ó jẹ́ bó ṣe jẹ́ ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́ o ìlú Ọ̀yọ́ ò ní rẹ̀yìn iwájú la máa lọ torí pé iwájú náà ni ọ̀pẹ́ ìdí tí ń rẹ̀ sí Adéyínká Ọlọ́sùnkànmí ló kọ́ mi èmi nìkan kọ́ mo wà ń bẹ̀ ńlẹ̀ ní o ẹnì kejì mi tá a jọ kọ́wọ́ rìn lọ síbẹ̀ náà ni Ọláyíwọlá Owólabí MC Money òkèkéǹké arẹnu kọ́rọ̀ bí ọ̀bẹ títí dìgbà míì tá tó máa pàdé tá tó máa mú ọ̀rọ̀ míì wá títí dìgbà míì tá tó máa wá Adéyínká Pẹ̀mbọ bí awo erin àwọn òníkú ẹ̀yin náà ò ní kú kájọ máa fà ẹ̀kú dẹ́gbẹ̀rà àgbà òní tán lórílẹ̀ o mo fà yín lé ọlọ́ọ̀bá lọ́wọ́ mo fi ọlọ́ọ̀bá sọ yín iṣẹ́ ọlọ́ọ̀bá ààbò rẹ̀ torí kan tó dájú tó ju ẹ̀wùrin lọ kọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá wa pẹ̀lú ẹ̀yin pẹ̀lú àwa títí dìgbà míì tá tó máa pàdé Adéyínká Pẹ̀mbọ bí awo erin mi ì fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ì ní báyìí nínú ìbànújẹ́ ẹ fi èmi ti kára mi náà sínú ìbànújẹ́ ẹ nígbèmí náà nínú ìbànújẹ́ káyọ̀dé aláyọ̀ ká pàdé ní rẹ̀ ká má dé olódì lẹ́yìn ara wa. Àjíṣe bí Ọ̀yọ́ láàárín. Àjíṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. ọ̀gá mi mọ̀jà àjọgàjọ ọ̀rọ̀ dà. ǹjẹ́ ọ̀nà àbáyọ wà fún àwọn aráàlú. kí ló dé tá a jẹ́ kí local government ló máa fọ́ ọ́n. kí ló fà á. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ọ̀yọ́ mọ́lá mi ni wá ò jàre. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ajíṣe bí Ọ̀yọ́ online television.